ẹ máa pé súnà ló lè ṣe o. súnà ló lè ṣe. ẹ máa pé súnà ló lè ṣe. ó ní kí tó bá fẹ́ ṣe sọ́lá ó kí al-Qur'an ó lè má ka hadithul qudsi lórí sọ́lá tó. bákan náà al-hadithul qudsi yìí ọ̀rọ̀ Allah lafzan wa ma'na àti gbólóhùn rẹ̀ àti túmọ̀ rẹ̀ àtọ̀dọ̀ Allah. al-hadithun nabawi anabi náà tún gbà wá látọ̀dọ̀ Allah, hadithi ta nabi àtọ̀dọ̀ Allah ló náà ti wá, ṣùgbọ́n ma'nan la lafzan nítumọ̀ yàtọ̀ sí gbólóhùn. àtọ̀dọ̀ Allah nítumọ̀ rẹ̀ ti wá, ta ló ní gbólóhùn rẹ̀? anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. èwo ló ṣe tán padànù nínú méjèèjì jama? èwo ni ó pàtàkì nínú méjèèjì? gbogbo ẹ̀ ló pàtàkì. àfi bá a ṣe wá rí ní ayé tá a wà nísìn ó bá yẹn lẹ́rù wàláhì. àwọn kan wọ́n sì wá lọ sí orí ẹ̀rọ ayélujára wọn, àwọn náà lọ sí abala kan fúnra wọn bẹ̀ láti máa ṣì àwọn èèyàn lọ́nà. ètùtù ayé àyàn lẹ́nu òun náà ní pé ó nírùngbọ̀n, ó tún wá wé láwàní sórí, ó wá ń sọ ń bẹ̀ pé ìsìnà lásán ni hadith. Allahu akbar. àwọn èèyàn wọ́n yí agara wá ní ìsìnà láyé sí pé ìsìnà lásán ni hadith. ẹ dákun, báwo ló ṣe lè jẹ́ mùsùlùmí láì gba hadith pọ̀? kò lè ṣeéṣe, kò lè ṣeéṣe. kí ló bá dámà látara alukurani lásán? ẹgbẹ́ alukurani náà ló ní kọ́ tẹ̀lé tànàbì, gbogbo tànàbì bá mú wá kọ́ tẹ̀lé ọ̀dá nǹkan mà. ọ̀kan náà tó lọ gbé sórí social media yìí pé àwọn àdìsí ìsìnà ní àdìsí, òun fẹ́ ṣèdánilẹ́kọ̀ọ́ pé ìsìnà ní àdìsí. Allahu akbar. ó ga torí pé àdìsí túnà àṣírí yín débi pé kò sí nǹkan tó ṣẹ́kù má, àfi dára ti sọ̀rọ̀ kọ́ bá kọ́ wọ́n náà àdìsí báyìí. ó bá sọ̀rọ̀ kọ́ bá àdìsí kan ti tapò yìí pé àdìsí tí wọ́n wà máa bá tàwọn jẹ́ báyìí. ọba tí ń jẹ́ nígbà tó pé èèyàn burúkú nìyí ni èèyàn rádaràda tí ò sí lórí ẹ̀sìn. ìdí inú tó fi wò bá àdìsí ń bá ti ń jẹ́ wallahi àdìsí máa tún tẹ̀yà sí. nítorí wàá sọ pé wà á ń tó tẹ ọ̀hún tẹ̀bá tẹ̀lé tà Nabi sallallahu alaihi wasallam ẹ̀ mánà. ṣe tẹ̀lé tà Nabi wa ní bá tẹ̀yà jẹ́? Olúwa ni man yuti ar-rasula faqad ata'a Allah. ẹni tó wá tẹ̀lé tà Nabi ti tẹ̀lé ti Allah. kí ló wá dé? ẹ̀yin wá pèrè ayé ní Qur'aniyyun, àwọn alálùkùránì lásán sọ. òsín táwọn fẹ́ fàdé ti ṣe. ẹ sọ fún wọn pé wọ́n ṣe mùsùlùmí. kọ́ ọ máa gbọ́ gbogbo tọrọ ìbàdí láyé kọ́ ọ máa yé ní ẹ̀ ń ṣe mùsùlùmí. ẹ ń bá ní alùkùránì nìkan mo fẹ́ tẹ̀lé, òsín tí mo fẹ́ fi súnà ṣe, òsín tí mo fẹ́ fàdé tà Nábì ṣe, káfìrì. òfin ṣẹ̀ríà mi. Olúwa ni wa ma atakumu ar-rasulu fakhudhuhu wa ma nahakum anhu fantahu. gbogbo tí Ànábì bá mú wá fún yẹn gbà á, gbogbo tó bá kọ̀ fún yín ẹ jìnnà sí. Ànábì sallallahu alaihi wasallam ni ẹ má jẹ́ rí yín kẹ́nìkan tó jẹun ló tó rí rápàtà kó a jókòó lórí àga abìrọ̀gbọ̀kú kọ́ máa sọ fún yín pé ntẹ́ bá ti rí inú Al-Qur'ani ní kẹtẹ̀lé o, ntẹ́ bá ti rí inú rẹ̀ má tẹ̀lé o. Ànábì ẹ gbọ́dọ̀ dánwò. alá ẹ̀tẹ̀ tí ẹ gbọ́ o, inni utitul Qur'ana wa mithlahu ma'a. Olúwa fún mi lálùkùrán, ó sì tún fi rú Al-Qur'ani pẹ̀lú rẹ̀ fún mi. ẹ dákun èwo ni rú Al-Qur'an? sunna Nabi sallallahu alaihi wasallam. tẹ́lẹ̀ ìbá yé wa, àwọn ẹni tí ń ṣì ní lọ́nà ti pọ̀jù láyé nìsín. ẹ ṣọ́ra kí sì gbogbo tó ń rí lórí ẹ̀rọ ayélujára wọn ló wúlò. ìṣìnilọ́nà pọ̀ ń bẹ. àwọn sì ń wò pé ọ̀nà tó yájú láti wá bọ́ nílé rẹ̀ nù. ẹ jẹ́ káwọn gbé májèlé sórí ẹ̀, káwọn paláró pẹ̀lú oyin. ńgbà ọba lóyin tán orí kíla hàn rí ó tún dé
yóò dára májèlé àìjẹ májèlé rẹ́rìn ọba ara rẹ̀ ń kéré máa ń jẹ́ ni. ń bọ́ lọ́wọ́ náà Kùránì tó rákà mẹ́ta mábè báyìí báyìí lẹ́sìn kí ó nú àwọn sọ̀láàtì ń bọ́ lọ́wọ́ nǹkan ní sí náà nǹkan ní sí náà. ń bọ́ lọ́wọ́ wà nínú Kùránì pé irùngbọ̀n rẹ tó ọdá sí tó fi gbéra rẹ sórí social media tó sọ pé ìsìnà làdí ń bọ́ lọ́wọ́ wà nínú Kùránì pé dárúgbà sí. ọmọ ọ̀gá o káwọn èèyàn máa sìyàn lọ́nà nígbà táwọn ti sìnà ta lẹni náà tọ́jọ́ ga yín tọ́rọ̀ rọ́kúrọ̀ sí i lórí ọ̀dájú pé kìí ṣètò sí yìí ilẹ̀ ti gba àkídà kákìdà Pakistan ló ti wá tẹ̀rọ àwọn Qur'aniyun Pakistan náà wọ́n ti gbé wa ọ̀pọ̀lọpọ̀ sìnà àti Pakistan ló ti wá Pakistan India Ahmadiyya mbọ́ ló ti wá Pakistan India Tabligh mbọ̀lá dáadáa náà ti wá Pakistan India Qur'aniyya mbọ̀lá náà ti wá Pakistan India Baha'iyya mbọ̀lá ti wá Pakistan India ọ̀pọ̀lọpọ̀ ẹ̀já tirẹ̀ rẹ̀. èèyàn dúdú ń gbà mí àwọn ẹlòmíín nù wọn kì í ṣe gbogbo wọn o mí ní sọ pọpọlọ wọn dúdú o wọn máa ma pọpọlọ wọn lè dúdú tọrọpọlọ òdúdú bólú àṣẹdá àwọn ni wọn wé tí wọn wá lọ ó dé lùbọ wọn á fi pa ọpọlọ wọn ìsìnà yẹn ráyè wọlé sí wọn láàárọ̀ tí a máa bá ṣe mú wọn tí wọn fi pa ọpọlọ wọn léèkú nígbà tí ẹnìkan bá ti wá láti Pakistan àwọn wà kọ́kọ́ wu awọ wọn sí tiẹ̀ àwọn òyìnbó dá lóyìnbó tó wáá pé òyìnbó àti dúdú ni nínú àgbọ́yé àwọn òyìnbó gbogbo èèyàn ní dúdú afẹnitójú rẹ̀ bá dójú mùsùn àwọn olójú mùsùn àwọn nìkan lòyìnbó ọwọ́ pàwọ̀ rẹ̀ kò dúdú lọ́sọ̀ òyìnbó báwò èèyàn dúdú ni ọ lọ́dọ̀ òyìnbó nínú terminology wọn ni àwọn tó bá ti wá sí ọ̀dọ̀ tàwọn Áfíríkà ń bí tó bá ti rí pé àwọn tiẹ̀ kò rí bí tó pé ṣé nǹkan yìí lè jẹ́ sínà káwọn ilé yìí sì fòdìdí Pakistan lẹ́ẹ̀kan wá bá wa àwọn ilé ìlọmọlẹ́yìn Ànábì bẹ́sẹ̀ rí wọn mú nù bí Ahmadiyya ṣe kó wọn rógàn bí Tabligh náà ṣe kó wọn dà sínú wọ́n ti pè nù àjàgbé tírélà bẹ́ẹ̀ náà ni àwọn tá a tún wí Kùránìyà náà àwọn náà rí wọn kó ẹ dákun bó wọn ṣe sọ láti wọn náà rí sẹ́rùkú mbẹ́mbẹ́ kí ni wọ́n máa wí mbẹ́ tí forí kan mbẹ́mbẹ́ kí wọ́n tashahhud kí lè máa kà yá Qur'aniyun tashahhud tí ń bọ̀ lórí ha àwọn kan ló tún jẹ́ ìyàwó àwọn eléyìn àwọn olùwádà kò má sí wàá lọ́nà àwọn kan ló tún jọ mọ àwọn eléyìn nínú àánú ńlá àánú tó kí torí àwọn ó tún máa pé àwọn bàbá òun mọ̀nà ẹ bá fọmọ lọ́kọ ẹ máa wo ta lẹ fẹ́ fọmọ fún ẹ wo ta lẹ fẹ́ fọmọ fún ló fi lọ fọmọ fún tẹkìfìrí tí ó pe bàbá rẹ̀ nǹkan tí wọ́n mọ̀ sọ fún yà bàbá rẹ̀ nǹkan kèfèrí ó sì fọmọ lọ́dọ̀ kèfèrí wọ́n fẹ́ sọ ọmọdé mùsùlùmí gbogbo àwọn ìsìnà ti pọ̀ jù gbogbo àwọn ìsìnà ó ti pọ̀ jù àwọn kan ẹ̀ríkẹ́ ńgbà wọn ti bẹ̀rẹ̀ wọ́n ń bú gbogbo àtìrà hadith wọ́n ń bú gbogbo tírà hadith Sahih Bukhari kíni kí lọ jámá Bukhari náà lẹ́nu Bukhari kíni sànàbí wà ní dé sànàbí àmọ́ tó bá ti bẹnu àtẹ́lu Bukhari tí Abu Dawud ní ọwọ́ abábàrà naam tó bá bẹnu àtẹ́lu Bukhari tí at-Tirmidhi lákàkùn nítorí pé Bukhari tẹ́rí yẹn òun là fà fún Imam Muslim wọ́n ní lawla al-Bukhari lama dhahaba Muslimun wala jaa tí o bá ṣe ti Bukhari ẹ bá ti pọ́pẹ́ nìkan jẹ́ Muslim láyé Bukhari tẹ́rí yẹn òun là fà fún al-Imam Tirmidhi tíra àti Bukhari ó ní asahhu kutub al-ahadith tíra àdìsí tó gúnrégé jù èyí tó gúnrégé jù agbélulẹ̀ ó di tó ṣubú dànù táwọn èdè fẹ́rẹ́ sí ní oníṣòwò.